ولم Al-Fulani àfitì náà pọ̀ ní àdúrà yìí. قال كذلك الله يخلق ما Al-Fulani wo ọ̀rọ̀ rẹ̀ wò mọ́ Ọlọ́run ní sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون وهو الذي خلق السماوات والأرض àlàáfíà ní ká àfáà mi ọmọ lò mọ́jẹ̀ wọ́n sáré ọ̀rọ̀ وما يقول كن mọ́ sọ̀rọ̀ àfáà mi di sí ọ̀ Ọlọ́run ọbẹ̀ ọ́ ni. ما كان لله أن يتخذ من ولد gbogbo ọmọ tá àfáà mi bá bí ọlọ́jà àlùbáríkà àwọn ojú tá àfáà mi lọ. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. àmì ọlọ́mọdé àwọn náà ṣubú dànù Ọlọ́run. ẹlòmíì alọ́fẹ̀ tán náà ẹlòmíì àníṣe Buhari ni alọ́fẹ̀ dákẹ́ náà ẹlòmíì àníṣe Buhari ọtí ẹ̀ náà bẹ́ẹ̀ dàkẹ́ náà Ọlọ́run gbogbo tó bá dérò nípa mi bá ta fún wọn. àmì. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. هو الذي يحيي ويميت. Nàìjíríà dọwọ́ rí Ọlọ́run. إذا قضى. àfàwọn alágbára wa àwọn aláṣẹ wa àfi wọ́n lé ọ lọ́wọ́. إنما يقول له كن فيكون. ìkẹyàtọ̀là tó pé ìkẹyàtọ̀là tó pé alábẹ́ alọ́pọ̀lọpọ̀ kọ́lọ́bà wúlúra yìí ni ó oníwàṣẹ àgbáyé àwa mi dá. gbogbo ẹ̀yin lùtù tẹ̀m̀bẹ́nu ẹ̀ ń ṣèdánwò orin ẹ̀kọ́ àdéṣẹ́ ni ẹ̀ ń fèsì sẹ́yìn ọlọ́run tó jẹ́ àgbàríkà ọlá kùránì àfihàn ìkẹyàtọ̀là tó pé mẹ́fàwù kọlọba búdúrà yìí ni ó ní wá sí ìdáyà fàdà.